ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. dédé àsìkò yìí ò káàkiri gbogbo àgbáńláyé ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára 24. Ọdẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá lóníròyìn. ìròyìn náà rèé o. àrùn mpox tàn kálẹ̀ ní Áfíríkà. àwọn aláṣẹ kéde pé nǹkan kò fararọ lẹ́ka ìlera. ìjàmbá ọkọ̀ gbẹ̀mí èèyàn 16, èèyàn 15 mìíràn sì farapa yánnayànna ní Ìbàdàn. Trump kéde ohun tí yóò ṣe fún àwọn àjòjì tó ń wọ Amẹ́ríkà tó bá di ààrẹ tán. àwọn ọlọ́pàá ṣẹ̀ríà fi tipá gbé àwọn obìnrin tí kò lo hijab lọ sí àhámọ́, ọ̀rọ̀ di tilé ẹjọ́. èdè àìyedè mìíràn bẹ́ sílẹ̀ láàrin ìbejì akọrin P-Square, wọ́n sì ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn. ICPC ṣàlàyé ìdí tó fi gbé àwọn òṣìṣẹ́ àjọ tó wá fún ìrìn àjò sílẹ̀ mímọ́. àwọn aṣòfin Nàìjíríà yarí mọ́ Ọbásanjọ́ lọ́wọ́, wọ́n kéde wá àmúrelé wọn lóṣù. Taliban yí òfin padà, ó ní ó lòdì sí òfin ṣẹ̀ríà pé kí obìnrin ṣiṣẹ́ adájọ́ tàbí kọ ọkọ sílẹ̀. Sẹ́nítọ̀ 150 ń pa bílíọ̀nù 1.4 lọ́dọọdún, ìyẹn 1.4 billion naira. ọwọ́ ọlọ́pàá tẹ àwọn méjì kan pẹ̀lú orí èèyàn tútù lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. tó kí ń dùn kó pọ̀ láà nínú jù báyìí lọ lábala ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára 24. títí di ìgbà mìíràn tá ò fi rí àtayọ̀ pàdé. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Ọdẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá. ẹ má gbàgbé láti bá a subscribe sí ìkànnì yìí fún àwọn ìròyìn ajá àbálẹ̀. tó ire o. Jígí Alára. Jígí Alára ìkànnì ìlú mọ́dúndún wá sẹ́. Jígí Alára. ètò tó fún ni lóye, ètò tó wà ní lóye wà ń bẹ̀. Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.